So almuhim irú eléyìí ṣẹlẹ̀ ní Sudan àti bóyá kí ni bá ti jẹ bá ṣe mú bóyá akẹ́kọ̀ọ́ máa ń dìde nǹkan kọ̀ọ̀kan títí ìgbà tá a wà ní secondary school yẹn ó bíòdì wa pọ̀ torí pé first time yẹn kẹta rí pèsè kékeré kọ́ ọ̀dà òun ló padà jẹ́ nǹkan tí mo padà mú ní pọ́ìntì yìí pé báwo ni ìyóò ṣe jẹ irú ìyà báyìí lórí pa àwọn ìwé wọn dá lọlé kọ́ mbẹ́ tí àwọn àdé tó wá sí pé ìyàwó ni wàá nílé jẹ lórí ìmàmà lórí ìmà ẹ̀sìn torí pé ńgbà náà ǹjẹ́ gbọ́ orí àbẹ́ ríbi tá ti ń ka ráìsì yìí wọ́n ti ṣe ráìsì ká máa ka ráìsì mọ́ léra nítorí ebi ká máa ka ráìsì yìí tó ti jìnnà ká máa ka léra wa lọ́wọ́ ó ṣẹlẹ̀ sí wa ńgbà táwa ní secondary school yẹn. nípa wa bíi mẹ́rin àbí kẹ́ni ráìsì ọwọ́ kan ẹnìkan bẹ tó ní ọ̀rẹ́ bọ́dà rẹ̀ tó jẹ́ senior fún wa ní school tí a lọ yìí bàtà àwa lóúnjẹ kankan máa ń fún yọ̀ǹda ikú lọ lè bo ráìsì ọwọ́ kan ká lọ lé sí. ráìsì ọwọ́ kan báyìí àwa mẹ́rin gan ni wá tán kó wa pọ̀ nínú sẹ́ẹ̀tì wa yẹn. àwa mẹ́ta ẹnìkan wá ń bẹ òun tiẹ̀ òun tún ní ọ̀rẹ́ bàbá ní inú òru yẹn kó padà wá yàgbà tí ò sóúnjẹ mọ́ òun ẹsẹ̀ ṣe mùsùlùmí ó bá padà yá kò wá fẹ́ bẹ́ẹ̀ bá wa ṣe mọ́ tó bá ti gba oúnjẹ títẹ̀ ó sẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kó tó lè fún wa ní nǹkan kan. tó bá di pé eléyìí tó wọn tún súnmọ́ mi à ń pè ní Abdulhakeem àwa yìí kan bẹ à ń pè ní Abdulkadir ìkẹrin wa à ń pè ní Ṣeun. so èyí tó ń bá wa bu ráìsì ọwọ́ kan yẹn àti magi ọyọ kan òun lálọ́ lè ṣe bákan náà a bá ti rí àtàbá ìyá wa bu àtàsí tí ó pọ̀ torí ká fi lè mú mi pé ká fi lè yó. La ilaha illallah. tó ní bàtà wa sùn débi pé àgbàdo gbígbẹ à ń lọ lè ta ikú bóyá òun la fẹ́ jẹ àwọn ẹ̀pà tí ó ti ṣe kí ni táwọn ẹni tán kó èrè oko wọn ti kó gbogbo ẹ̀ tán àwọn ẹ̀pà tí ò da ẹ̀ á máa lọ lè sá á máa lọ lè jẹ. bákan náà ẹ̀wà tá a bá ti rí ẹ̀wà díẹ̀ báyìí àwọn kìíní bákan náà tó a bá tó wá rí nǹkan kan nígbà míì àwọn sínú tó lè máa fẹ́ gbà lọ́wọ́ wa. tó lórí irú àwọn challenges eléyìí lásán bá pàdé lọ́lọ́kùnjọ kan tí a fẹ́ ìyẹn sáà ń lẹ́ni pé kí àwọn self independent láti gbà yẹn. Barakallahu fikum. ìyẹn sáà wà lójú láti sànù gbogbo ìgbà tí a máa ń débì kan ìyẹn délùú kankan wá lóṣù mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ kí n máa wá kankan sí. Barakallahu fikum. látara àwọn challenges tí a ti bá pàdé yẹn alhamdulillah